Ọba Oluwo ti fọ̀rọ̀ ránṣẹ́ sí àáfàá Akeugbagold lórí ọ̀rọ̀ ẹ̀sìn o. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan. Kí ni bàbá Akeugbagold sọ tí Ọba Oluwo fi ń fún wọn lésì tó lágbára tó yìí? Kí ló ṣẹlẹ̀? Kí ló bá ọ̀rọ̀ ẹ̀sìn dé? Kí ló bá ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe dé? Ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì? Kí ni àáfàá Akeugbagold sọ? Ẹ wo fọ́nrán yìí kẹ́ ẹ gbóhun tí wọ́n sọ, kẹ́ ẹ wá gbọ́ èsì tí Ọba Oluwo fi fún wọn padà. ẹjọ́ rí wa ó pé dáadáa ìwọ kórìíra ọmọ ìyá ó kórìíra ẹlẹ́sìn Christianity tí wọ́n jọ bí yín Nàìjíríà ó kórìíra ẹlẹ́bọ tí wọ́n jọ bí yín Nàìjíríà ẹ̀sìn rẹ̀ ló ní bá ṣe làkúndínlùkún wàlíyàdí àmọ́gbà tó dé UK ẹlẹ́sìn Christianity ọ̀rọ̀ rẹ̀ ó lágbára. ẹni tí ọmọ Ọlọ́run pẹ́ẹ́pẹ́ẹ́ ló ní ilé tó ń gbé l'Amẹ́ríkà ó sì bá wọn jà ó gbọ́ mi yé orí mùsùlùmí tó jẹ́ mùsùlùmí Nàìjíríà ó sì lo hate ẹ̀ àmọ́gbà tó dé Dubai ìwọ àti mùsùlùmí lẹ́jọ́ ń sọ̀rọ̀ lẹ́jọ́ ń kíra yín lẹ́jọ́ ń dán ó hate ọmọ ìyá ẹ̀ ó lọ́ọ̀fù àlejò. tó báwo wá ní kábíyèsí Olúwo ilẹ̀ Ìwó ṣe rọ́rọ̀ yìí o? Kí ni wọ́n sọ ń pa ẹ̀? Wò wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀ ìgbà ni kábíyèsí máa ń sọ fún àwọn ọba tó kù pé kí wọ́n yàgò fún bọ̀rìṣà tó jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe ò sì fi bẹ́ẹ̀ fi taratara gba ohun tó ń sọ yẹn, kò fi bẹ́ẹ̀ bá wọn lára mu. Ẹ wá gbọ́ ìdáhùn tí Olúwo fún bàbá Akeugbagold nínú fọ́nrán yìí. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o, ọ̀rọ̀ tó kí gan ni. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. àmọ́ gbọ́ mùsùlùmí tí ọmọ sánmi ẹ jẹ́ kí wọ́n ṣe ta ló ní kí wọ́n olóró mọ́ sòrò, ta ló ní kí wọ́n tó ọ̀bọ̀rìṣà ọmọ ìwọ ní kò sọ tiẹ̀ sàn án láàrin ìwọ ní ọgbọ́n àti bọ̀rìṣà nu. Ọ̀rọ̀ rẹ̀ ó lágbára láàrin àáfàá Akeugbagold àti Ọba Oluwo. ẹ̀yin ọmọ ìyá mi ẹja ṣe sùúrù o. Islam kì í ṣẹ̀sìn ogun tó o bá sọ dẹ̀sìn ogun lókù. Èmi ní tèmi tí pásítọ̀ bá jọ̀rẹ́ mi tó bá lóun wá mi bọ̀ wálé fámàlì hábàbí ẹ̀sìn mi ní mójútó kọ́ mọ́ pòlùtì ẹ̀kọ́ má fẹ̀sìn tiẹ̀ pòlùtì tèmi. Tí bíṣọ̀pù bá pè mí pé wá kírun ń lọ kí sanabi ọlọ kí ẹlẹ́sìn Christianity sísẹ ìdìnnà Umar nígbà tó lọ sí Jerusalem síkọ yà kí olórí sinagogu. Kí ló dé tẹ̀sán ẹ̀sìn ìdádánwò mọ́ wa lọ́wọ́ báyìí? Ẹ wá lọ wá sẹ́sì àwọn China ìgbà tí wọ́n wó gbogbo ilé òrìṣà wọn lẹ́kọ́nọ́mì wọn tó rise mọ́sálásí pọ̀ jù. Ọ̀rọ̀ rẹ̀ ó lágbára láàrin àáfàá Akeugbagold àti Ọba Oluwo. kọ́mpìnì lẹ́rìí lọ́tún kọ́mpìnì lẹ́rìí lọ́sì ẹ wọ Nàìjíríà gbogbo ìlú ńláńlá chọ́ọ̀chì lọ́tún chọ́ọ̀chì lọ́sì bọ́ ọ bá ti wọ̀ láti Èkó tó ń bọ̀ àsìbàdàn láti Bágà bó o sì ń kan mountain of fire lọ́mọ kan rìdíìmù lọ́mọ kan gbà lọ́mọ kan wo kò ní kan kọ́mpìnì ẹ̀yọ̀ kan. ìwé orílẹ̀-èdè wo ní gòkè bá ń kólé gòkè ó dijọ́ tẹ́ ẹ bá tó fi ẹ̀sìn sáàyè ẹ̀ tẹ́ wá encourage labour tẹ́ dá dignity of labour padà níjọ́ náà lórílẹ̀-èdè yẹn ó tó gòkè. Ẹgbẹ̀rún àdúrà ọ̀ràn ẹkọ́nọ́mì ẹ lọ sí ntọ́ yẹ kẹ́ ṣe. Ká máa pa àti ka Kùránì ẹgbẹ̀rún àwọn pásítọ̀ ti ka Bíbélì ẹgbẹ̀rún nítorí kẹ́kọ́nọ́mì Nàìjíríà kò lè improve. Àsìbáàbù ń bẹ fún gbogbo nǹkan ẹ lọ sí ntọ́ yẹ kẹ́ ṣe ni tẹ́ ẹ bá fẹ́ kí ìlú yóò progress. Ẹ̀yin ẹlẹ́sìn ẹ má fara ni wá mọ́ o. Tẹ́ ẹ bá wá ní tẹ́ ẹ ṣe Nàìjíríà right ẹ bọ́ sí ìgboro UK ẹ lọ dán wò káwọn tí ó ṣẹlẹ̀. Ẹ bọ́ sí ìgboro US ẹ rí Nàìjíríà nírì oko ìlú tí ọ̀làjú ẹ̀dẹ̀ ń victimize wa ń terrorize wa. àáfàá Akeugbagold ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni Ọba Oluwo ti fi èsì sílẹ̀. Kí lẹ rí sọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa? Bá a bá ń defend ẹ̀sìn wa bá a bá ń protect ẹ̀sìn wa ǹjọ́ yẹ ká wá máa bẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ tàbí ká máa yí ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ ẹrọ̀fọ̀? Báwo ló ṣe yẹ ká máa báwọn ẹlẹ́sìn tó kù ṣe pàápàá bá a bá ń fẹ́ ìlọsíwájú nílẹ̀ tá a wà nílẹ̀ Nàìjíríà ní àgbègbè ibi tá a wà? Ẹ̀yin èèyàn wa ẹ dá sọ̀rọ̀ yìí o.
kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí àwọn adarí ńlá méjì yìí sọ, kí lè ròyìn lórí ohun tí wọ́n sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn, báwo ló ṣe yẹ kó rí, báwo ló ṣe yẹ kó jẹ́ tá a bá ń fẹ́ kílẹ̀ Nàìjíríà ó tẹ̀síwájú. Ẹ drop comment yín, remember to like, share and follow us. Thanks for watching.